Ẹ̀yin ènìyàn lé èwo lẹ ṣe àlàáfíà ní abá yín gbogbo lé ńkọ́. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist tèmi wọ́n ní Olori Tobi wọ́n ló sọ̀rọ̀. Wọ́n ló ní òun ò mọ̀ pé Queen Naomi èèyàn tó ní agbára báyìí ni. Wípé látìgbà tí òun ti wà nú oyún, ó ní Queen Naomi ti dúró tì òun. Ó ní Queen Naomi gbé ọwọ́ sí òun nínú, ó ní ó dẹ̀ ṣe àdúrà fún òun. Ó nígbà tó máa di oṣù kejì ó lóun ò mú jẹ, ó ní bó ń ṣe lóyún nìyẹn. Ó ní torí pé màmá pé grandmother ó ní kò ń lọ bẹ Queen Naomi kò ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Ó lóun dẹ̀ lọ ó lọ bẹ Queen Naomi. Ó ní lẹ́yìn ìgbà tó ń lọ bẹ Queen Naomi, ó ní Queen Naomi gbàdúrà fún òun. Ó ní oṣù tó tẹ̀lé oṣù náà, ó ní òun ò mú jẹ òun allegedly bí a ṣe gbọ́. Ẹ̀yin èèyàn lé, mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel mi. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́. A máa ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún máa ń sọ fún àǹfààní àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lé, ẹ jọ̀ọ́ ẹ subscribe o, ẹ tẹ notification bell. A máa ń sọ̀rọ̀ nípa politics, royal gist àti celebrity gist. A dẹ̀ tún máa ń sọ̀rọ̀ nípa gbogbo nǹkan tó ń lọ ní orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. À ń ṣe advertisement lórí channel yìí ní ọlọ́kùn òjọ̀kan, owó pọ́kú ló bá dé. Ẹ kàn sí wa ní masholagistv@gmail.com, masholagistv@gmail.com. Gist tá à ń bá lọ lórí Olori Tobi. Olori Tobi ó ṣe gudugudu méje yàyà mẹ́fà láti sọ fún àwọn èèyàn irú èèyàn tí Queen Naomi jẹ́. Olori Tobi ó confess, ó ní òun ò mọ̀ pé Ọlọ́run ń lo Queen Naomi báyìí. Ó ní Ọlọ́run ń lò wọ́n, ó ní kí wọ́n ń ṣe ènìyàn yẹpẹrẹ. Ó ní ènìyàn tó jẹ́ pé kéèyàn máa wórí fún òun ní Queen Naomi. Ó ní she is a woman of God, èèyàn Ọlọ́run. Ó ní kò gbúdọ̀ sí èèyàn kankan tó máa fi Queen Naomi ṣeré. Ó ní kò gbúdọ̀ sí èèyàn kankan tó máa fi Queen Naomi ṣeré, wípé ènìyàn Ọlọ́run ni wọ́n, wípé Ọlọ́run dẹ̀ ń gbọ́ àdúrà lẹ́nu Queen Naomi. Ẹ̀yin aráalé, a ti sọ so many times rí wípé Ọlọ́run ń ṣe ìyanu nínú ayé lẹ́nu Queen Naomi. Ẹ rántí ńgbà tí Queen Naomi ṣe ministration wọn, ṣe mọ̀ pé mi náà mo jẹ́ one of the testimonials tí mo testify nípa nǹkan tí Ọlọ́run ṣe fún mi. Lọ́jọ́ yẹn mo kàn ń gbọ́ ministration Queen Naomi. I think she went to Abuja and God did something powerful in my life. Kò ń ṣe pé bóyá mo fi ń sọ̀rọ̀ nítorí mo jẹ́ blogger. No, I am telling you the reality. This woman she's a real woman of God. Real woman of God. Ọlọ́run dẹ̀ ń lò wọ́n, ó ń lò wọ́n dáadáa. Àìmọye àwọn testimony tó ti jáde lẹ́yìn ìgbà yẹn. So ẹ̀yin èèyàn lé, Queen Naomi wọ́n jẹ́ èèyàn kan tó jẹ́ pé wọ́n láàánú. Ẹ wo gist tá a ṣe tán tí Queen Naomi ń sọ wípé ṣé kìí ṣe blood kábíyèsí ni àwọn ìbejì tí Olori Tobi bí. Nígbà tí kábíyèsí ń sọ fún Queen Naomi pé àwọn fẹ́ lọ wá ilé rà fún Tobi lẹ́gbẹ̀ẹ́ palace, ni Queen Naomi ní ṣé o fẹ́ kí ayé sọ ẹ́ lẹ́nu ni? Orúkọ wo ló fẹ́ káwọn èèyàn máa pè é? Àwọn ọmọ yìí ọmọ ẹni wọn, ìjẹ ẹni wọn, kí wá ló dé tó jẹ́ pé o fẹ́ lé wọn jáde kúrò nínú palace? Wípé kò ń ṣe nǹkan tó dáa. Wípé so kí kábíyèsí má sọrú nǹkan báyẹn mọ́. Wípé àwọn ti pinnu láti padà sí palace, àwọn dẹ̀ máa di Olori Tobi mú àti Dr. Elizabeth. Wonderful, wonderful, ìyanu lèyí jẹ́. Ṣé ẹ mọ̀ pé àwọn èèyàn ti ń rẹkẹ, wọ́n ti fẹ́ gbọ́ nǹkan tí Queen Naomi máa sọ. Wọ́n ń retí kí Queen Naomi sọ pé òun ò lè gbà kí Tobi wá sí palace o, òun ò lè gbà kí Tobi wá sí palace o. Ṣùgbọ́n gbà tí Queen Naomi máa pa wọ́n lẹ́nu mọ́. Queen Naomi sọ pé òun ti gba Tobi gẹ́gẹ́ bí ìyàwó àti àwọn ọmọ méjì Tobi gẹ́gẹ́ bí ọmọ. Kí Tobi wá sí inú palace yẹn, òun á dì mọ́, òun embrace. Inú kábíyèsí dùn, kábíyèsí jó. Inú kábíyèsí dùn, kábíyèsí jó. Kábíyèsí ní ìwọ Ọlọ́run, mo máa dúpẹ́ fún aya rere, aya lálùbáríkà tó fún mi yìí. Mo máa dúpẹ́ fún understanding obìnrin yìí.
ẹ jẹ́ kí n sọ fún yín èèyàn Ọlọ́run tó ní ẹ̀mí mímọ́ ó nìkan ló lè ṣe nǹkan tí Queen Naomi ṣe yìí. I am telling you, obìnrin mi ò ní gbà. Ó máa sọ pé ẹgbà tó bí ìbejì ṣé ìbejì mean anything ni kó lọ máa tọ́jú ọmọ ilé tó bá rà fún òun ò fẹ́ rí ń bẹ̀. Ṣùgbọ́n Queen Naomi Ọlọ́run ló ń bá wọn sọ̀rọ̀. Ẹ mọ̀ pé bóyá Ọlọ́run ti sọ̀rọ̀ ìpè àyànfẹ́ mi gba obìnrin yìí àti ọmọ ẹ̀ mọ́ra. Ẹ jẹ́ kí n sọ fún yín èjì rẹ̀ àwọn ìbejì òrìṣà ni wọ́n o. I am telling you, ẹ mọ̀ pé méjì náà wá. Ẹlẹ́dàá wọn máa ń pèsè fún yàn ni. Èyàn ò lè yà wọ́n. Èyàn ò lè yà wọ́n. Ẹ dẹ̀ mọ̀ wípé ẹni tó bá ti ń tọ́jú ìbejì Ọlọ́run Elédùmarè máa bù sápò ẹni yẹn ni o. So ẹ̀yin èèyàn lé bá ṣe gbọ́ gist nìyẹn. Wọ́n ní Tobi split out ó sọ tinú ẹ̀ o. Ó ní èèyàn lọ ní Queen Naomi o. Ẹni tọ́lọ́ ń lò ní Queen Naomi o. Ọlọ́run wà nínú ayé wọn o. Ọlọ́run ń lò wọ́n pẹ̀lú iṣẹ́ ìyanu. Ẹ̀yin èèyàn lé ṣé ẹ mọ̀ pé tó bá jẹ́ pé àwọn olórí tó kù yìí wọ́n ṣe bí Tobi ṣe ń ṣe ṣé ẹ mọ̀ pé àwọn náà ò bá ti lóyún báyìí. Ṣùgbọ́n ìgbéraga ó wà nínú ayé ẹlòmíì. Wọ́n á máa wé pé ẹ ṣe báwọn jù lọ. Ṣé ọ̀rẹ́ pẹ́ jù yan lọ ní àbí kọ́lọ́run ti ṣèyá nínú ayé yín? Bí mo ṣe mo lè kúnlẹ̀ fọmọ inú mi. Honestly, tó bá ti jẹ́ pé Ọlọ́run ń lo ẹni yẹn mo lè kúnlẹ̀ fún ọmọ inú mi. Kí ló wà nù brother àti sister? Kí ló wà nù ẹ̀? Téèyàn ò bá péyàn ní brother àbí téèyàn ò bá péyàn ní sister, ṣé ìyẹn ní kéèyàn má débi téèyàn máa dé? Ẹ rò dáadáa o, ẹ̀yin olórí tó kù. Wọ́n ti sọ fún yín sí àgàn sọ. Ó ní tẹ́ bá mọ orí èèyàn tí Queen Naomi jẹ́ ni ó lè máa wórí fún Queen Naomi ni. Ó lọ́lọ́run dìdí gbé Queen Naomi dìde fún kábíyèsí. Ọlọ́run dìdí yàn Queen Naomi. Ó yàn bí aya ẹnì kejì fún kábíyèsí ni. So nothing goes to kábíyèsí but through her. Kò sí nǹkan kan tó lè jáde tí ò bá ń ṣe pé láti ọ̀dọ̀ Queen Naomi sí ọ̀dọ̀ kábíyèsí. So ẹ̀yin olórí ẹrú ọ̀rọ̀ yìí Ọlọ́run á ṣe tiyín náà o. Ẹ̀yin náà á fi inú ṣoyún ẹ dẹ̀ máa fi ẹ̀yìn gbọ́mọpọ̀n ní àṣẹ Ọlọ́run ọba. Ẹ̀yin èèyàn lé adíkámú gist wá fún yín ni. Ọlọ́run Elédùmarè á ràn gbogbo wa lọ́wọ́ o. Ní agbára Ọlọ́run òkè òkè ni ọlá yín á máa lọ. Ẹ má gbàgbé kẹ́ bá mi fún fídíò yìí ní thumbs up o. Thank you so much. God bless you.